lórí ìkànnì àrólé bàbá 1010 TV òun náà ni a wà ní ìlú Ẹdẹ báyìí ní ọjà Tìmì níbi tí a ti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí bí nǹkan ṣe ń lọ lórí ọ̀tọ̀ ọrọ̀ ajé Nàìjíríà. Màmá wa tí wọ́n wà ní ojú móhùnmáwòrán wa báyìí ni wọ́n máa dárúkọ wọn fún àwa aráalé. Ẹ káàsán o ìyá wa. Ẹ káàsán sá. Ìkànnì àrólé bàbá 1010 TV news lẹ́wà. Ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé. Razak Adijat. Ẹ bá wa gbóhùn sókè ẹ jọ̀ọ́. Razak Adijat. Láti ìlú wo ni? Ní ìlú Ẹdẹ, ní ọjà Tìmì ní ìlú Ẹdẹ. Ọjà Tìmì ní ìlú Ẹdẹ. A fẹ́ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò ráńpẹ́ pẹ̀lú yín lórí bí nǹkan ṣe ń lọ pàápàá nípa ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ ohun tí ẹ yàn láàyò ní iṣẹ́ àti bí ó ṣe kàn yín gbọ̀ngbọ̀n bí nǹkan ṣe ń lọ lórí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí. Ní ọjà èso ni mò ń tà. Èso. Bí àwọn ọsàn, pineapple. Àwọn nǹkan tí mò ń tà nìyẹn. Ọjà èso sì ó ti gbówó lórí gan. Ìsìn báyìí ọsàn ó ti di nǹkan tó wọ́n, àpò là ń ra ọsàn sí. Ọsàn tá à ń rà ní nǹkan bíi 5,000 tẹ́lẹ̀, ìsìn ó ti di 15,000. Láti 3,500 ó ti di 15,000. Báyìí pineapple náà nìyí lórí ẹyọ kọ̀ọ̀kan nísìn báyìí irú eléyìí báyìí sí yìí 1,200 1,000 là ń tà á sí. Tẹ́lẹ̀ 500 là máa ń tà á, ìsìn yìí ó ti di 1,000 ẹyọ kan. Àwọn jíjẹ náà àwọn tó ń rà nínú ọjà náà wọ́n ń complain wọ́n ló ti wọ́n jù. Kò ṣe gbogbo èèyàn ló wà avoid àwọn ètí ìjẹun yóò débi táwọn ọmọ máa jẹ èso torí bí ó ṣe ti wọ́n. Bí nǹkan ṣe rí. Tó bá yẹ kó pọ̀ ó ṣe é rà everybody ló máa rà á. Nísìnyí báyìí ó ti wọ́n jù. Ẹ̀kan bá wa rọ àwọn ìjọba kan jọ torí Ọlọ́run wọ́n bá wa rọ gbogbo nǹkan yìí kó wálẹ̀. Kó wálẹ̀. Ẹ ṣé ìyá wa, ẹ kú ohùn láti àárọ̀. Pẹ̀lú bí nǹkan ṣe wá rí yìí, ẹ ní iṣẹ́ èso òun ni ẹ yàn ní ààyò. Báwo ni ẹ ṣe ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ elépo náà dé? Àbí ṣé ìlú tẹ̀ wá yìí tá a mọ̀ sí ìlú Ẹdẹ yìí, ṣé bẹ́ẹ̀ náà lẹ ti ń ra àwọn èso tí ẹ̀ ń tà yìí ni àbí ẹ̀ ń gbé òkèèrè rà? A máa ń lọ sáwọn ìgbèríko láti lọ rèé rà. Owó mọ́tò náà ó ti pọ̀ jù. Tá a bá ń lọ ọjà tó yẹ ká ná bíi 500 700 láti lọ, ìsinyìí àná 1500 àná 1000 àná 1300 ká tó dọ́jà. Tá a bá máa rajà kalẹ̀ náà tá a bá fẹ́ padà wá sílé owó mọ́tò ti pọ̀ jù. Àwọn mọ́tò wọn máa complain. Àwọn tá à ń rajà lọ́wọ́ wọn náà àwọn náà sọ pé owó mọ́tò làwọn náà fi gbé wá sójà. Àwọn náà fowó lé owó mọ́tò wọn fi gbé. Tí owó mọ́tò bá wálẹ̀ gbogbo nǹkan tá à ń rà tá à ń tà á wá owó rẹ̀ á dínkù. Pé bí epo bá ti wálẹ̀, ohun gbogbo náà yóò di ìrọ̀rùn. Ẹ ṣé ẹ kú ohùn ní àti àárọ̀. Pẹ̀lú bí nǹkan ṣe wá ń lọ báyìí, ẹ dákun ìmọ̀ràn wo ni ẹ lè bá wa gba ààrẹ tó wà ní orí àlééfà lọ́wọ́lọ́wọ́ báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà? Ẹ jọ̀ọ́ nítorí ẹ bá wa bẹ àwọn ààrẹ Bọ́lá Ahmed Tinubu jàgàbáǹ gbogbo Nàìjíríà kán jọ nítorí Ọlọ́run kán jẹ́ kówó epo wálẹ̀. Tówó epo bá ti wálẹ̀ gbogbo nǹkan ni ó rọrùn. Gbogbo nǹkan tá à ń rà tá à ń tà gbogbo ẹ̀ ni ó wálẹ̀. Kán jọ nítorí Ọlọ́run kán bá wa dín owó epo wálẹ̀. Kán ṣàánú mẹ̀kúnnù Nàìjíríà kò sówó ìlú gbogbo ẹ ti lé kókó jù. Kán jọ kán bá wa dín owó epo wálẹ̀. Ẹ ṣé ẹ bá wa dárúkọ yín fún àwọn ará ilé lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Razak Adijat. Razak Adijat láti ìlú Ẹdẹ. Ẹ ṣé ẹ kú ohùn látàárọ̀. A dúpẹ́ púpọ̀. Lórí ìkànnì àrólé bàbá 1010 TV náà ni a sì wà báyìí nínú ọjà Tìmì ní Ẹdẹ. Ibẹ̀ ni a wà tí a ti ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn èèyàn wa níbẹ̀. A tún máa fún yín ní ààbọ̀ bí ó bá ti ṣe ń lọ. Ẹ ṣé.